subhanallah. Inú mi bàjẹ́ láàárọ̀ yìí. Inú mi bàjẹ́ púpọ̀ pẹ̀lú tí mo rí. Àwa mùsùlùmí kí ló dé? Ogun láyé ni. A'udhu billah. Ẹ wo fídíò yẹn náà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ pé kí lọ́kàn mùsùlùmí pẹ̀lú December ẹ̀jọ́ mo nígbàgbọ́ pé nǹkan pọ̀ tá a lè ràn. Tí Christian bá fún ọ lóúnjẹ Christmas tí ó bá wọ̀ ọ́ ní problem. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká fi nǹkan tí ò nítumọ̀ dá wàhálà lẹ̀. Ẹ̀sìn kọ́ la fi ń darí ìjọba orílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ ká ṣe sùúrù fúnra wa. Pàápàá jùlọ àwa oníwàásù àwa sọ̀rọ̀sọ̀rọ̀ kì í sàsìkò yìí lọ yẹ ká ṣẹ̀ṣẹ̀ wá gbé wàásí jáde kí ọjọ́ yẹn kọ́ ni wọ́n bí Jésù kí ló kàn ẹ́. Kò yẹ kẹ́ ẹ bá wọn ẹ má wọrí wọ́n dà báwo lọ́ fẹ́ láre mi àti kí léyà ọkọ̀la káwọn kírísítẹ́nì wá gbé megaphone kán máa sọ pé ẹbọ làwọn mùsùlùmí yẹn fẹ́ pa lọ́la o ìkànjẹ́ ká wo bó ṣe fẹ́ rí lára so wáyé tí a ṣe kíkálukú wà lálàáfíà. Wọ́n bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Kí ló dáa tá a lè ṣe ó ṣe Ọlọ́run afṣu salama bainakum nǹkan tó lè jẹ́ ká láàfíà ọ kárí ni ẹ máa ṣe. Àwọn wáàsí kan wà táìmù tẹ ẹ bá ṣerú wáàsí yẹn sí kò ní í jẹ́ ká láàfíà ọjọ́ wa yóò dá wa lálẹ́. Alukurani sọ fún wa nìkan pé ẹ má bu Ọlọ́run tẹ́nìkan gbà lọ́lọ́run ẹ o torí tẹ ẹ bá bu yóò fi òkò ránṣẹ́ sóhun Ọlọ́run yín o náà. Ẹ dákun ẹ má wọrí kò wáàsí yín ò ní dùn débi kí gbogbo èèyàn gba Islam tẹ́lẹ̀ kò sí lákọọ́lẹ̀ Ọlọ́run. Ráìsì Christmas ò sì ní dùn mọ́ gbogbo alẹ́ nu débi káwa náà ò di Christian. So kálukú aláya àmọ́ bẹ́ẹ̀ náà ni. Now ẹ ti rí fídíò yẹn. Ẹ dákun torí t'Ọlọ́run torí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí ni àmì Ọlọ́run sọ ń bẹ̀rù tó burú? Kí láàmì Ọlọ́run sọ ń bẹ̀ tó burú? Àwọn mùsùlùmí ẹgbẹ́ mi àwọn mùsùlùmí ẹ wá lọ sí comment section ẹ lọ ń bú àmì Ọlọ́run ẹ lọ ń gbé sí pé àfa yìí mà tún ṣòfò yàtọ̀ àfa yìí mà tún gọ̀ yàtọ̀ mo rò pé àfa yìí mà ní ọpọlọ ni oríṣiríṣi subhanallah lẹ́ni tí ń ṣe wáàsí humanity peace. Kí làwọn Christians ṣe fún yín gan-an? Kí ni àwọn Christian rà nígbà yín tẹ́ fi ètì wọn tó báyìí? Sẹ́yìn ò ní Christian kankan ní family yín ni? Bó o bá tiẹ̀ wá ní ṣèbó Ọlọ́run ló ní la ikraha fi díìnì ẹ mọ̀ force anybody ṣẹ̀sìn lakum dinukum waliya din ẹ jẹ́ mọ̀ ṣe tiwọn kẹ́yìn náà mọ̀ ṣe tiyín. Àmì Ọlọ́run sọ tó burú láàrin wọn. Bó o bá lè bá wọn ṣe bí ìmọ̀nì rẹ ò bá gbé bí gbàgbọ́ rẹ ò bá gbé láti bá wọn Christian ṣe fi wọn lẹ̀. Sábúrú ń bẹ nú ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n ń pè wá ní abìfúnra ìràyè àwa náà sì lè pa fún mọ́ wọ́n ń pè wá lẹ́ni burúkú wọ́n ń pè wá nípa wà là ń ba kọ́ńtì jẹ́ ẹ̀ wọ́n á jẹ́ kó bí ọ̀sẹ̀ fún wọn. Ẹ lọ sí comment section ẹ̀yin tí ń preach peace ẹ lọ ń gbé ṣépè. Ẹ̀yin mùsùlùmí Nàìjíríà àṣàdúrà fún yín ní tẹ́ kúra yín sí Ọlọ́run kò yín yọ Ọlọ́run kò yín yọ ó ti tán subhana rabbika. Post spit your face. Pweh. A'udhu billah. Kí ló dé? Subhana rabbika.